Ẹ gbọ́ iṣẹ́ ìránṣẹ́ ti ọjọ́ kẹrin fún ti oṣù yìí. Lẹ́yìn tá a bá dúpẹ́ ní àkókò tí ó convenient fún wa, àdúrà méje àkọ́kọ́ àti ìrírí mi tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kí ẹ gbọ́ ká tó fi gbàdúrà. Àdúrà àkọ́kọ́, Olúwa gbà mí lọ́wọ́ ogun àjàìjàtán tí mo fi ayé mi jà. That is first prayer. Olúwa gba èmi àti ayé mi lọ́wọ́ ogun àjàìjàtán tí mo fi ayé mi jà tọmọtọmọ. Àdúrà ìkejì, ẹ̀gún tí mo jogún ẹ̀ nínú ìran tí mo ti wá, Olúwa fàánú ṣe fún èmi àti àwọn ọmọ mi. Ẹ̀gún tí mo jogún ẹ̀ nínú ìran tí mo ti wá, Olúwa fi àánú ṣe fún èmi àtàwọn ọmọ mi. Àdúrà àwọn àyànfẹ́ ẹ̀kẹta, Olúwa bá mi ṣe ogun tó lọ dúró sọ́jọ́ ayọ̀ dè mí. Ogun tó lọ dúró sí ọjọ́ ayọ̀ dè mí, Olúwa fi àánú bá mi ṣe. Àdúrà ẹ̀kẹrin àwọn ọmọ Ọlọ́run fún ti iṣẹ́ ìránṣẹ́ ẹ̀kẹrin, ẹ pe orúkọ Jésù. Aṣọ tí ò gbọdọ̀ ya mọ́ni lára, aṣọ ọlá, aṣọ ògo, aṣọ ibi gíga, aṣọ ọjọ́ ọ̀la, aṣọ ayérayé, aṣọ ìran, bẹ́ẹ̀ ni aṣọ ìkéde tí ò gbọdọ̀ ya mọ́ni lára ni aṣọ àlàáfíà. Ẹ pe orúkọ Jésù. Olúwa lábẹ́ bó ti wọ́n rí. Àdúrà ẹ̀kẹrin, aṣọ ọlá, aṣọ ògo, aṣọ àánú, aṣọ ìbùkún, aṣọ ojúrere, aṣọ ọjọ́ ọ̀la, aṣọ ọjọ́ alẹ́, aṣọ àlàáfíà. Olúwa má jẹ́ kí èṣù àti ayọ̀ fàya mọ́ mi lára. Ẹ gba àdúrà àkàrùn ẹ̀yin ọmọ Ọlọ́run. Àdúrà àkàrùn rẹ̀, ẹ pe orúkọ Jésù. Olúwa pàṣán jùlọ ayé má jẹ́ ayọ̀ fi nà mí tọmọtọmọ. Pàṣán jùlọ ayé má jẹ́ ayọ̀ fi nà mí tọmọtọmọ. Àdúrà ẹ̀kẹfà, ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa bá mi ṣẹ́ ogun tó ń fi àlá da ìrìnàjò ayé mi rú. Ogun tó ń fi àlá da ìrìnàjò ayé mi rú, Olúwa fàánú bá mi ṣe. Àdúrà ìkeje, ẹ kà pé orúkọ Jésù ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ bá mi pín mẹ́sẹ̀gì fún àwọn àyànfẹ́. Àdúrà ìkeje, ẹ pé orúkọ Jésù. Agbára àtijọba tó ní mi ò ní rí tìjọba ọ̀run ṣe láyé, Olúwa dáná sun. Agbára àtijọba àti májẹ̀mú tó ní lábẹ́ bó ti wọ́n rí mi ò ní rí tìjọba ọ̀run ṣe. Olúwa fi ọwọ́ agbára àti àánú gbà mí. Ògo mà ní fún Jésù lókọ̀ọ́run. Ẹ̀yin àyànfẹ́, kí n tó sọ gbólóhùn mẹ́ta, àti mo fẹ́ sọ ìkan nínú ìrírí mi láyé. Ní ọdún kan sẹ́yìn, ọ̀pọ̀ ọdún sẹ́yìn, mo ń gbàdúrà láti ní ìgbéyàwó ní ìgbà náà lọ́hùn. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kẹ́ gbọ́ àṣírí ìrìnàjò ayé mi. Mo ń gbàdúrà láti ní ìgbéyàwó nítorí pé ìrìnàjò mi nípa ìgbéyàwó ní ìbẹ̀rẹ̀ ó wọ́. Ṣùgbọ́n nígbà tí mo fẹ́ wọnú ìgbéyàwó gangan, mo ti wà nínú iṣẹ́ Olúwa. Mo wá pinnu láti fẹ́ wọnú ìgbéyàwó. Bàbá mi nínú Olúwa tí mo gbàgbọ́ nínú ẹ̀ ní ìgbà náà, tó dẹ̀ jẹ́ bàbá dáadáa sí mi, tí kò sí tó lè sọ tí mo lè yẹ. Ó wá sọ pé òun fẹ́ pe obìnrin kan àti èmi papọ̀, pé ẹ̀mí Ọlọ́run ní pé kájọ òun ni yóò jẹ́ ìyàwó mi, pé ọkàn òun àtẹ̀mí Ọlọ́run sọ bẹ́ẹ̀. To cut the story short, mo wá wò ó pé ìṣubú kan ni wọ́n pè ní ìṣubú. First falling is only recognized. Second falling is not a falling. Àṣìṣe ni wọ́n pè. First falling, ìṣubú àkọ́kọ́ ni ìṣubú. Double falling is not recognized. Immediately you fall first time, then second time you have to make sure that you do not fall again. Double falling is a great
foolishness. But first falling is just a mistake. When you fall at first time, it's just mistake. But second falling mean a foolishness. Then if you want to were foolish of life, then you don't pray for second falling. So thank you. So to cut the story short, wọ́n wá sọ wípé ẹnìyẹn ni ó jẹ ìyàwó mi. Mo wá sọ fún wọn pé ẹ jọ̀ọ́ kí a tún lè pe àwa méjèèjì papọ̀ pé tọkọtaya ni wá. Ẹ jẹ́ kí n ṣe ìdánwò tí mo mọ̀ pé yóò jẹ́ ìyàwó mi torí pé ẹni tá fẹ́ sọ yìí wọ́n ní ó máa promote iṣẹ́ ìránṣẹ́ mi. Mo fẹ́ káwọn ìránṣẹ́ Ọlọ́run gangan ká lè sì sí mẹ́sẹ̀gì pé òun ó máa lè promote iṣẹ́ ìránṣẹ́ mi torí ó lówó òyìnbó ló dẹ̀ bá ń ṣiṣẹ́ àná dẹ̀ ti kọ́ ló dẹ̀ ní mọ́tò Ọlọ́run bless ẹ̀ pé a lè promote iṣẹ́ ìránṣẹ́ mi torí ẹni ìbùkún ni. So then mo dẹ̀ máa nǹkan mẹ́ta tí olówó kì í fẹ́. Èkíní, olówó ìfẹ́ kó bá wọn argue. Èkejì, olówó ìfẹ́ kó pariwo lé òun lórí. Ẹ̀kẹta, tó lówó bá sùn, olówó ìfẹ́ kó jí òun. These are the three things. Olówó ìfẹ́ nǹkan mẹ́ta. So mo láti wá sọ fún bàbá wípé dádì ẹ jẹ́ kí a lọ ṣe ìṣọ́ ọ̀run ọjọ́ mẹ́ta fún màmá obìnrin yìí. So lẹ́yìn ìṣọ́ ọ̀run ọjọ́ mẹ́ta yẹn màá wá sọ fún yín bí ẹ bá máa pe àwa méjèèjì ká fẹ́ra màá sọ fún yín. So ìdánwò tí mo dẹ̀ fẹ́ lọ ṣe ni mo fẹ́ lọ ṣe ìgbà tí èmi àti àwọn pásítọ̀ méjì tá a jọ lọ èmi dẹ̀ ni leader prophet láàrin wọn tí gbogbo wọn gbàgbọ́ pé èmi lọ lórí wòlíì tí ó wà láàrin wọn nígbà náà. So ìgbà tá a débẹ̀ a sì sọ̀rọ̀ ọjọ́ kìíní nígbà tó dọjọ́ èkejì a tètè parí ní after one mo wá ṣe kankan mo wá dádé ṣe kankan mo wá pariwo inú mo pariwo láti ṣe ìdánwò. So nígbà tí mo kígbe ọ̀rọ̀ inú yẹn mo wá bẹ̀rẹ̀ sí lọ́nu mọ́lẹ̀ bó ṣe bínú àwọn èèyàn àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a jọ wà bá ti bá prophet ẹ pẹ̀lẹ́ kí la ṣe lórun báyìí bó ṣe bínú jáde wá láti inú yàrá rẹ̀ nìyẹn. Mo tún wá bẹ̀rẹ̀ sí sílẹ̀kùn tọ̀dọ̀ wa gbàgbàgbà bó ṣe bínú jáde láti inú tọ́lẹ́tì inú yàrá rẹ̀ wá nìyẹn wáá nígbà tó bínú jáde tán ló bẹ̀rẹ̀ sí kí ni àìsàn orí burúkú wo ló ń ṣe prophet ó tẹ̀ lámúmára irú ọkùnrin wo ni ọkùnrin tí ó lámúmára ó mà kẹ́ ń sọkùnrin irú nọ́ọ̀sẹ̀sì wo ni ó sáà bẹ̀rẹ̀ ọ̀rọ̀. So later ó tún wá wò bóyá kíní wà ní prophet kí la máa ṣe báyìí ká lọ gbé mọ́tò ká lè lọ́sùn lọ́sọ̀ọ́sọ̀ mo ní ká jẹ́ kí n ní sùúrù ṣáìsàn yẹn ti ń ṣe ọ̀tá tẹ́lẹ̀ ní kankan mo ní ká jẹ́ kí n ní sùúrù kí n dáná yẹn délẹ̀. So mo ṣàdánú délẹ̀ sá lọ́rọ̀ kan ní kúkúrú kò pẹ́ rẹ̀ ló bá tún wá pé báwo bá ní mo ní mọ́mì mo ló ti ń lọ díẹ̀ gbogbo nǹkan yẹn kẹ̀ kì í ṣe kò sí nǹkan kan tó ń ṣe ní. Mo kà fẹ́ fi mọ̀ bóyá ẹni tí mo máa fẹ́ lọ́jọ́ ọ̀la tí mo bá fẹ́ tí màá múra pé ṣọ́ọ̀ṣì yá ta ni where are you going sit down there pé kí ló ń wá káàkiri sí owó lórí nàbí kankan mo lọ fi ṣèdánwò mi. Ní kúkúrú to cut the story short nígbà tó dago 4 sí 5 ó ṣe ní ká wá gbé mi lọ mo ní mọ́mì mo ní àìsàn yẹn ti lọ mo ní kò sí nǹkan kan mo ní oníṣòwò máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni ó wá bẹ̀rẹ̀ sí tán mi ó fún wa lówó ó ṣègbà tó dé ìsọ̀rọ̀ ọjọ́ kẹta àparí ẹ̀ ìsọ̀rọ̀ yẹn mo wá lọ bá bàbá mo á dọ̀bálẹ̀ fún bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá èrè wá mi ẹ̀mí Ọlọ́run tó sọ pé obìnrin yẹn ìyàwó mi mo sọ fún yín pé ẹ̀mí Ọlọ́run yẹn sọ fún èmi o pẹ̀lú ìdánwò tí ènìyàn tí mo ṣe o pé ènìyàn lè jẹ́ ìyàwó iṣẹ́ ìránṣẹ́ mi láéláé. Ó ní kí ló dé mo ní mo ti gbọ́ ohun tí ìmọ̀ kì í ṣohun tẹ̀mí eléyìí ohun tí ìmọ̀ àti mo ti wọjọ́ ọ̀la mi àti ìrìnàjò ẹnìyẹn a lè fẹ́ra ẹjọ́ ẹ má pe àwa àti ẹ̀ papọ̀ mo fọlọ́n bẹ̀ yín kò sí tó jọ bẹ́ẹ̀ bí chapter yẹn ṣe close yẹn. Kí ni mo fẹ́ sọ fàyọ níbẹ̀ ni pé obìnrin tá à ń wí mo ti ṣègbéyàwó bá àti lé ní 16 to 17 years obìnrin tá à ń wí di àárọ̀ yìí kò lọ́kọ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi gbogbo kò sí lílọ ọkọ di àárọ̀ yìí ó dẹ̀ ti dàgbà ní ìsìn báyìí. And 2
obìnrin tàn wí nígbà tí mo fẹ́ ṣe ìgbéyàwó ìyàwó mi gangan obìnrin fúnra rẹ̀ ó kó 45% ẹrù ìgbéyàwó mi ìnáwó tán ṣe even nílé àná gbogbo ohun tó ṣe níbẹ̀ ó kó 45% nínú ẹrù yẹn kí ni mo fẹ́ wá sọ especially ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run mo fẹ́ bẹ̀ yín ẹ̀yin ọ̀dọ́ tí ẹ̀ ń bọ̀ lẹ́yìn mi mo fẹ́ sọ ẹ̀yin ẹ kà pé orúkọ Jésù ẹ pé orúkọ mo fẹ́ bẹ̀ yín one ohunkóhun tí ẹ bá máa ṣe ọ̀tọ̀ ní ohun Ọlọ́run ọ̀tọ̀ ní ìmọ̀ pé nǹkan tí mo fẹ́ wọ ṣe ìgbésẹ̀ tí mo fẹ́ gbé ṣé ó máa lè help ọjọ́ ọ̀la mi. That is my first advice. Gbogbo ẹ̀yin àyànfẹ́ lẹ́ẹ̀kejì ìyẹn táwọn èèyàn sọ pé ohun Olúwa yìí nígbà tẹ́yìn gángan gbé yẹ̀wò ṣé Ọlọ́run lè sọ nǹkan kan tí ó mọ̀ pé yóò bọjọ́ ọ̀la wa jẹ́. So thirdly ìbéèrè kẹta ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ ní oore ọ̀fẹ́ láti rí mẹ́sẹ̀gì mo fi ọba àwọn bàbá yìí ẹ pin nítorí ọ̀pọ̀lọpọ̀ ayé tí àwọn bàbá nínú Olúwa àti àwọn wòlíì àti àwọn agbani ní ìmọ̀ràn òdì tí wọ́n ti bàjẹ́ ó yẹ ayé ọ̀tá mi ìbá ti ń nìsín ẹ má gbàgbé pé mo sọ pé first falling is a mistake second falling is a foolishness ẹ take note first falling is a mistake second falling is a foolishness ẹ gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ ká gbàdúrà mẹ́ta yìí Olúwa o ogun tí ò pé fà mí wọnú ẹ pé orúkọ Jésù ogun tí ò pé fà mí wọnú Olúwa fàánú yọ mí o òpè ló kó bá mi o Jésù Olúwa wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ní márèjì yín kòláàsì lónìí àwọn wòlíì àwọn ìránṣẹ́ Ọlọ́run ló ní kẹ́ wọnú ọ̀pọ̀lọpọ̀ lónìí níṣẹ́ ìránṣẹ́ yín kòláàsì kò tí ì tákòókò kẹ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn ló ní kẹ́ lọ bẹ̀rẹ̀ ní ìsìn ogun ti dé báyìí wọ́n ti fi ẹ̀yìn àtogun sílẹ̀ Ọlọ́run náà wà lókèrè ẹ pé orúkọ Jésù ọba àwọn ọba ooo ìmọ̀ràn èèyàn ti fà mí lógun lọ́wọ́ Olúwa fàánú gbà mí ogun tí ìmọ̀ràn ènìyàn ogun tí ohun ènìyàn tó pera ẹ̀ lóhun Ọlọ́run tá fà mí lé lọ́wọ́ o ìṣẹ̀dá ayé àtọ̀run o fi àánú yọ mí o èyí tí mo fàyè mi jagun tó àdúrà ẹ̀kẹta torí àkókò ẹ pé orúkọ Jésù Olúwa ìgbésẹ̀ tí mo gbé ní outside Christ ìgbésẹ̀ tí mo gbé ní ìgbà tí mi ò sí nínú Olúwa ogun tó fi ń jà mí Olúwa fàánú ṣe ìgbésẹ̀ tí mo gbé nípa ìwòye ènìyàn ìgbésẹ̀ tí mo gbé nígbà tí mi ò sí nínú Olúwa ìgbésẹ̀ tí mo gbé nínú ẹran ara tó gbé mi tó fà mí lé ogun ò ní bọ́nú ẹ̀ lọ́wọ́ Olúwa fàánú yọ mí o fàánú gbà mí Jésù Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run àti àyànfẹ́ tí ẹ gbọ́ mi iṣẹ́ ìránṣẹ́ ọjọ́ kẹrin lélẹ̀ ìmọ̀ràn ìkíní mo gbà wá ẹ jẹ́ á pínyà pẹ̀lú èèyàn búburú ká pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀ ká pínyà pẹ̀lú gbogbo nǹkan tó bá lè fi ọ̀tá sáàárín àwa àtọlọ́run ká dẹ̀ pínyà pẹ̀lú àwọn afìmọ̀ràn da ọjọ́ ọ̀la èèyàn rú ká gbàgbọ́ nínú kí ni Bíbélì sọ kí ni ìgbàgbọ́ ọkàn mi sọ kí ni ẹ̀mí mọ́ sọ ká dẹ̀ gbàgbọ́ kí ni ọjọ́ ọ̀la lè sọ kí ẹ dẹ̀ gbàdúrà fún mi kí èmi náà kí àánú sọ̀rọ̀ lórí mi kí n má lè pàdánù ilé ayérayé kí ayé ó má gba ayérayé lọ́wọ́ mi ibikíbi tí ẹran ara bá ti fẹ́ jogún mi kí ẹ̀mí mọ́ ràn mí lọ́wọ́ àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi pátá mo gbàdúrà òkìkí kì í pọjọ́
ariwo kì í pa ọsùn, ariwo kì í pa ọsùn, òkìkí kì í pọjọ́ o, ariwo kì í pa ọsùn. Bẹ́ẹ̀ ni ariwo ò lè pọ̀ títí kọ́lọ́jọ́ ọmọ ṣòwò. Gbogbo òkìkí ibi lórí yín kò ní rógo gbà lọ́wọ́ yín, kò ní lé yín wọlé, kò ní bà tiyín jẹ́. Àárín àwa àtọlọ́run kò ní dàrú. Together we shall make eternity. Mo dẹ̀ tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí gbogbo péèjì tẹ́ bá ti rí tó bá ti yàtọ̀ sí Násírì Israel Olúwagbémidìde, kì í ṣe péèjì tí mo authorize o. Péèjì mi Násírì Israel Olúwagbémidìde ni o, ẹ̀yin ọmọ Ọlọ́run, torí àwọn scammer àti àwọn amúnipowó orí mídíà. Ní èkejì, YouTube mi Násírì Israel TV ni o, TikTok mi Násírì Israel Olúwagbémidìde. My number remain the same, 08038030562. Bí ẹnikẹ́ni bá sì ń pè mí this time, ẹ̀mí Ọlọ́run ò tí ì ní kí n tan fóònù àbí kí n máa pè, kí n máa gbé fóònù for little time. Ẹ kà bí ẹ̀ pẹ̀lú mi, torí pé ohun Olúwa wí pé lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí mi lórí mídíà kí n lo oṣù mẹ́ta láti wá ojú òun. Òun á lè sọ ọ̀nà àbáyọ àti àṣírí tó wà fún mi ní ìjìnlẹ̀. Thank you. God bless you. Mo bẹ̀ yín, ẹ bá mi pín mẹ́sẹ̀gì rírí mi àti àṣírí mi fún àwọn ọmọ Ọlọ́run kí wọ́n má tó fall sí irú ìṣòro bẹ́ẹ̀. Bí o bá fẹ́ fọkọ, ṣe bí ohun Olúwa bá tiẹ̀ sọ̀rọ̀, ìwọ náà tún gbé pẹ̀lú ìgbàgbọ́ rẹ kó tún ṣe ìdánwò. Bí o fẹ́ fẹ́yàwó, okòó tó o bá fẹ́ ṣe, ẹ̀kọ́ tí mo fi kọ́ ni pé kọ́kọ́ wò pẹ̀lú ìrìnàjò ayé tiẹ̀, so máa help ìrìnàjò ayé rẹ. Àti pé gbogbo ohun kọ́ lohun Ọlọ́run, ohun mìíràn. And finally, ẹ má jẹ́ kí owó wọ̀ yín lójú àbí ohunkóhun. Tó bá jẹ́ pé owó ló wọ̀ mí lójú ní ìgbà yẹn, ayé ọ̀tá mi ìbá ti bàjẹ́ ní ìsìn o. So thank you. God bless you. Ẹ má bínú pé mẹ́sẹ̀gì àná àráyè ṣe torí àná jẹ́ general program ló fà á. Tomorrow, àá tó ríra. Thank you. God bless you.